Ọ̀ṣun gangan kọ́ ló ń jẹ́ ní ìgbà wáṣẹ̀. Orúkọ Ọ̀ṣun tí Ọ̀ṣun ń jẹ́ ni Mọ̀jẹ́lẹ́wù. Mọ̀jẹ́lẹ́wù. Bẹ́ẹ̀ ni, tí í ṣe aya Ọ̀rúnmìlà. Bí Mọ̀jẹ́lẹ́wù ṣe ń lọ tó ń gòkè lọ́wọ́ ìpò sí iyọ̀ ṣubú nìyẹn. Òru rẹ̀ tó gbé sórí, Mọ̀jẹ́lẹ́wù yọ̀ ṣubú ó pòórá. Òru tó gbé sórí tó jalè gbà ibẹ̀ lómi ti ṣẹ́. Ibẹ̀ ni Ọ̀ṣun. Ibi òru yẹn tómi ti ṣẹ́, ibẹ̀ ni omi Ọ̀ṣun ti bẹ̀rẹ̀. Ọlọ́run sọ fún àwọn òrìṣà kọ̀ọ̀kan ní agbára láyé àtijọ́. Ọ̀ṣun ò bímọ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ṣùgbọ́n wọ́n ń fi orúkọ Ọ̀ṣun àti agbára tí Ọlọ́run fún Mọ̀jẹ́lẹ́wù wọ́n fi ń tọrọ ọmọ nídìí ẹ̀ tó rẹ̀ fún wọn lọ́mọ. Gbogbo ẹni tó wà nídìí Ọ̀ṣun òun kọ́ ni ọlọ́ṣun. Òun kọ́ lọ lọ́ṣun. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé ẹlẹ́gbẹ́ ni wọ́n tó sá sídìí Ọ̀ṣun. Ok, ẹlẹ́gbẹ́ wà. Ẹlẹ́gbẹ́ wà. Ok. So ẹni tí ó bá mọ tó jẹ́ ọlọ́ṣun tòótọ́ ní títí òtítọ́ àti lódodo, ó gbọ́dọ̀ mọ ohun tí Ọ̀ṣun ń jẹ, tí ń jẹ Mọ̀jẹ́lẹ́wù. Ó gbọ́dọ̀ mọ tí kò kí ń jẹ. Tó bá fẹ́ tọrọ nǹkan, ohun tí ènìyàn bá nífẹ̀ẹ́ sí, ó lè yàn fi gba tó bá fẹ́ lọ́wọ́ ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀. So tí èyí. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wá káàkiri àgbáláyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá, gẹ́gẹ́ bí ìṣe wa, a tún ti lọ sí ìlú Ìkòyí níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan South LCDA nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń béèrè tẹ́ ń sọ wípé àti sọ̀rọ̀ nípa Ọ̀ṣun. Ìdí rèé o tá a tún fi tẹ̀síwájú ní iṣẹ́ ìwádìí wa, torí ẹ ti mọ̀ wípé ohun tó ní í ṣe pẹ̀lú àṣà ìṣe ilẹ̀ Yorùbá, ilẹ̀ Oòduà, òun náà ni àmọ́ mú wá lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ìdí rèé tá a tún fi tọ ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Ṣebí Yorùbá sọ wípé ẹni mojú ògún nípa bìnírè, ẹni mọ fàáta ló yẹ kó lọ sójú ogun. Ẹni tó nímọ̀ tó lóye nípa òrìṣà Ọ̀ṣun. Mo ti dọ́dọ̀ bàbá mi olóyè Fákúnlé Ọláìtàn tí wọ́n jẹ́ mọ̀sẹ̀rò tìlú Ìkòyí Ọ̀ṣun. Olómi tútù wà bàbá. Ẹ bá ní kí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di o. Ìrànmọ́lẹ̀ á gbè yìí, àdúrà ni ó gbà. Àṣẹ. Bàbá, àwọn tó ń wò wá tó ń gbọ́ wa, wọ́n fẹ́ mọ̀ nípa Ọ̀ṣun. Ẹ jẹ́ kí n kọ́ béèrè wípé sórìṣà l'Ọ̀ṣun ni, ṣérúnmọlẹ̀ ni, àbí kí l'Ọ̀ṣun? Ẹ ṣe atọ́kùn. Ọ̀ṣun jẹ́ òrìṣà. Gbogbo tí wọ́n ń pè ní òrìṣà náà ni ìrànmọ́lẹ̀. Ọ̀ṣun jẹ́ òrìṣà, ìrànmọ́lẹ̀ sì ní pẹ̀lú. Gbogbo tó ń pè ní. Gbogbo tí wọ́n bá ti jẹ́ òrìṣà ní ìrànmọ́lẹ̀. Ẹ jẹ́ ká wá lọ síbi Ọ̀ṣun gangan. Báwo ni Ọ̀ṣun ṣe dé tó fi ti gbogbo ayé ń tẹ́wọ́ gbà á? Ẹ ṣe atọ́kùn. Kí ló bí Ọ̀ṣun? Ẹ mọ̀, òòṣà kọ̀ọ̀kan ló ní bí wọ́n ṣe di òòṣà. Bí wọ́n ṣe ṣẹ̀. Bó ni Ọ̀ṣun ṣe ṣẹ̀? Bó ló ṣe dòrìṣà nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà? Ẹ ṣe atọ́kùn. Ọ̀ṣun gangan kọ́ ló ń jẹ́ ní ìgbà wáṣẹ̀. Orúkọ Ọ̀ṣun tí Ọ̀ṣun ń jẹ́ ni Mọ̀jẹ́lẹ́wù. Mọ̀jẹ́lẹ́wù. Bẹ́ẹ̀ ni, tí í ṣe aya Ọ̀rúnmìlà. Okay. Ọ̀rúnmìlà ó sáwó lọ, ó pàdé Mọ̀jẹ́lẹ́wù. Wọ́n jọ sọ̀rọ̀ ìfẹ́. Àwọn méjèèjì gbà láti fẹ́ra wọn. Mọ̀jẹ́lẹ́wù jẹ́ aya Ọ̀rúnmìlà. Ṣùgbọ́n ìgbà tí Ọ̀rúnmìlà tó fẹ́ fẹ́ Mọ̀jẹ́lẹ́wù,
wọ́n ní àwọn méjèèjì jọ pinnu pé ẹ jẹ́ ká jọ mọ ìwọ ara wa kí a bá má kọlu ara wa. Májẹ́lẹ́wù sọ fún ọkọ rẹ̀ tí í ṣe Ọ̀rúnmìlà wípé ìwọ títò ń lélẹ̀ yìí o, sórí aṣọ tó ń ró balẹ̀ kò ń ṣe ti akọ, kò ń ṣe tó gé o, ṣùgbọ́n ní ẹsẹ̀ òun ní ìsàlẹ̀ ń bí egbò kan wà bẹ́ẹ̀. Ìwọ ọkọ òun òrìṣà, kò sí irú tó lè máa bí ọ, má fi egbò yìí má fi bó òun o. Ọ̀rúnmìlà náà ló ń gbọ́. Ọ̀rúnmìlà ní títò nìyí o, òrìṣà òun obìnrin ò kì í fọwọ́ kan o. Ìwọ ti Ọ̀rúnmìlà nìyẹn. Wọ́n jọ ń béèrè àníyàn bọ̀. Ó dijọ́ kan Ọ̀rúnmìlà ṣe awo lọ. Ìgbà tí Ọ̀rúnmìlà sáwó lọ, Ọ̀rúnmìlà ti lọ òjò wá sú. Ọ̀rúnmìlà sì sá bàǹtẹ́ rẹ̀ tóbìnrin ò gbọdọ̀ fọwọ́ kàn. Òjò wá sú. Májẹ́lẹ́wù wá ń wo wípé ọkọ òun sì ti sọ wípé obìnrin ò kì í fọwọ́ kan bàǹtẹ́ yìí. Òjò ló sú yìí, òjò ọ̀gbọdọ̀ pa. Báwo ló ṣe fẹ́ ṣe o? Májẹ́lẹ́wù ń láti lọ gé igi tó gùn. Ó wá fi ń ta òrìṣà Ọ̀rúnmìlà, ó fi ń ta bàǹtẹ́ tí Ọ̀rúnmìlà ní ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ kàn. Ibi tí Ọ̀rúnmìlà wà, ibi tó sáwó lọ, ara ti fó ti rí gẹ́gẹ́ bí alágbára. Bẹ́ẹ̀ ni ara ti fó ti rí kójò fẹ́ rọ̀ lé. Ọ̀rúnmìlà pe egbé ó diwájú ibi tí wọ́n ń gbé. Nígbà tí à ń wí yìí, kò sí ilé tábà sọ wípé egbé déwájú ilé ẹ̀. Kò sí ilé, ṣùgbọ́n ibi tí wọ́n ń gbé gbà náà bí kí ó gbé bí inú gọ́ọ̀gì abẹ́ àpáta. Ìgbà tí Ọ̀rúnmìlà tó máa déwájú ibi tí wọ́n ń gbé báyìí, ó rí Májẹ́lẹ́wù ìyàwó ẹ̀ tó ń fi kí gbé bàǹtẹ́ tó ní ọwọ́ obìnrin gbọdọ̀ kàn. Ìwọ arábìnrin yìí tí mo sọ fún ọ pé ọwọ́ obìnrin gbọdọ̀ kan òrìṣà yìí, ìwọ obìnrin bá dára dá tó abégbò lẹ́sẹ̀ yìí, abégbò lẹ́sẹ̀ òsì. Inú bí Májẹ́lẹ́wù. Májẹ́lẹ́wù bínú wọlé, ọkọ gbogbo ẹrù ẹ̀ ó bínú jáde. Bó ṣe bínú jáde tó ń lọ, Ọ̀rúnmìlà ń bẹ̀ ẹ́ títí kò gbọ́. Ọ̀rúnmìlà sátẹ̀lé ọkọ rẹ̀, ó bẹ̀ ẹ́ títí kò gbọ́. Ọ̀rúnmìlà bá pelẹ̀ níwájú Májẹ́lẹ́wù. Bọ́rúnmìlà ṣe pe ilẹ̀ níwájú Májẹ́lẹ́wù, ilẹ̀ dòkè. Ilẹ̀ di òkè. Ilẹ̀ di òkè níwájú Májẹ́lẹ́wù. Bí Májẹ́lẹ́wù ṣe ń lọ tó ń gòkè lọ́wọ́ ẹ̀, ó sì yọ̀ ṣubú nìyẹn. Òru rẹ̀ tó gbé sórí, Májẹ́lẹ́wù yọ̀ ṣubú, ó pòórá. Òru tó gbé sórí tó jalè gbà, ibẹ̀ lómi ti ṣẹ́. Ibẹ̀ ni ibi òru yẹn tómi ti ṣẹ́, ibẹ̀ ni omi Ọ̀ṣun ti bẹ̀rẹ̀. Ibi tí Ọ̀ṣun ti. Àwọn tí wọ́n wá jẹ́ olólùfẹ́ Májẹ́lẹ́wù, wọ́n máa ń lọ síbi tí òru wà yẹn. Wọ́n máa ń lọ gbàdúrà, wọ́n máa ń lọ wúre níbẹ̀. Bàbá, ibi tẹ́ ẹ dé dúró yẹn, ẹ jẹ́ ká ìbéèrè kan ń bẹ tó ń tawọ́ tasẹ̀ nínú mi. Ẹni òrù tí Májẹ́lẹ́wù tó gbé dání, tó gbé lérí bí tó ti fẹ́ pọ́n òkè, òrù yẹn bọ́lẹ̀. Ibi tó òrù yẹn ti bọ́lẹ̀ débi tó bọ́ sí ló di omi, ló di Ọ̀ṣun. Ìgbà tí Májẹ́lẹ́wù tó ti lọ bẹ́ẹ̀, Ọ̀rúnmìlà ní láti padà. Gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Májẹ́lẹ́wù, ibẹ̀ yẹn ni wọ́n ti ń lọ pé omi ti ń sun bí o. Orísun ní jẹ́ Ọ̀ṣun. Orísun, ibi tí omi ti ń sun
ó ní Ọ̀ṣun. ni wọ́n ló yí tó fi di Ọ̀ṣun. di Ọ̀ṣun lọ́jọ́ òní. ẹ ṣe a ti gbọ́ bí Ọ̀ṣun ṣe ṣẹ̀ ẹ wá jẹ́ kí a wò àwọn wo gan wa ní bọ Ọ̀ṣun, sóbìnrin ní bọ Ọ̀ṣun ni, sọkùnrin ni, sọmọdé ni, ságbà ni, ẹni tí ó bọ Ọ̀ṣun kí ló gbọ́dọ̀ ní, irú èèyàn wo ló gbọ́dọ̀ jẹ́, ẹ jẹ́ á wò bàbá. ẹ ṣe olóòtú, kò sí ẹni tí kò lè jẹ́ ọlọ́ṣun, iṣẹ́ ọkùnrin ni o, iṣẹ́ obìnrin ni. Bí gbogbo wa ṣe wà ní ilé ayé yìí, ó níbi tí oníkálukú ti ṣẹ̀ wá, ó dẹ̀ ní ibi tí Elédùmarè ti lọ bu yẹ̀pẹ̀ tó fi mọ oníkálukú. ẹni tí wọ́n bá lọ bu ibi tí wọ́n bá ti bu yẹ̀pẹ̀ ènìyàn, ó tún máa ń jẹ́ kí ó túmọ̀ sí tó máa ṣe. ọmọdé ń ṣe Ọ̀ṣun, àgbàlagbà ń ṣe Ọ̀ṣun, tí ó bá yá sí, tó bá jẹ́ ọmọ omi tó yá sí, ó lè jẹ́ ọlọ́ṣun. tí ó dúró tì í. tí ó máa dúró tì í. kò wá ń ṣe gbogbo ẹni tí ó yá sí ló máa ń dúró tì í. ló máa ń dúró tì í pé kó wọ́n máa sìn ín. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ wípé àwọn olóyìnbó kan pè kíní, wọ́n ń pe òyìnbó kan ní arrest. Òrìṣà ó máa ń arrest wájú ra wa lọ. ẹlòmíràn wà tó jẹ́ wípé adánídá pé kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ mi àfikọ́ lọ dúró ti òrìṣà yìí. Ọ̀ṣun ò bímọ o. kò bímọ fún Ọ̀rúnmìlà. Ọ̀ṣun ò bímọ fún àgàn ní Ọ̀ṣun. ẹ bá ní la ọ̀rọ̀ yẹn bó ló ṣe jẹ́ ẹni tí ò bímọ tó yàgàn tó wá jẹ́ pé òun ni àwọn èèyàn lọ bá tán sáré tọ̀ pé kó fáwọn lọ́mọ tí wọ́n sì ń dọlọ́mọ tí wọ́n bímọ, àwọn tó bá sáré tọ̀ tí wọ́n bá sì tọ́ yẹ kán sí bó lè ṣe jẹ́ irú agbára òun ló tó bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú. Ọlọ́run sọ fún àwọn òrìṣà kọ̀ọ̀kan ní agbára láyé àtijọ́. Ọ̀ṣun ò bímọ o gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ṣùgbọ́n wọ́n ń fi orúkọ Ọ̀ṣun àti agbára tí Ọlọ́run fún Mọ̀jẹ́lẹ́wò wọ́n fi ń tọrọ ọmọ nídìí ẹ̀ tó rẹ̀ fún wọn lọ́mọ. tí ènìyàn bá fẹ́ tọrọ ọmọ, ó ní àwọn ìrìn àjò tí wọ́n máa rìn fún láti ìdí Ọ̀ṣun ní orúkọ Mọ̀jẹ́lẹ́wò tó lè máa. kò sí ohun tí èèyàn fi agbára Ọ̀ṣun béèrè, ìyẹn tí í ṣe Mọ̀jẹ́lẹ́wò, kò sí ohun tí èèyàn fi agbára rẹ̀ béèrè ilé ayé tẹ́lẹ̀dùmarè ò ní yọ̀ǹda fún mi. Ọlọ́run sọ fún ní agbára débi wípé agbára náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. olóòtú ẹ jẹ́ ká wò ó, agbára tí ń bẹ nínú omi pọ̀. agbára tí ń bẹ nínú omi pọ̀. Ọlọ́run sọ fún omi ní agbára débi wípé tí ewéko bá kú, ọjọ́ tójò bá rọ̀ ó máa jí dìde ni. tí nínú agbára tí Elédùmarè fún omi, tí a bá fẹ́ bí ọmọ sílé ayé, omi ni ó kọ́kọ́ síwájú. gbogbo ẹ̀dá tó bá ti sọ pé báwo ni tomi, onítọ̀hún ti dòkú. ó ti dòkú. agbára lọ́wọ́ Elédùmarè. irú agbára tí Elédùmarè fún omi ló fún Mọ̀jẹ́lẹ́wò. tó fún Mọ̀jẹ́lẹ́wò. torí à lè sọ̀rọ̀ Ọ̀ṣun ká mọ́ sọ̀rọ̀ omi, à lè sọ̀rọ̀ omi ká mọ́ sọ̀rọ̀ Ọ̀ṣun. bó ṣe rí nìyẹn olóòtú. tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá wojú Olódùmarè fọ́mọ, tó bá ti tọ Mọ̀jẹ́lẹ́wò lọ. tó bá ti tọ Mọ̀jẹ́lẹ́wò lọ, tí wọ́n fi àwọn tí wọ́n mojú bọ, tí wọ́n mojú lè jà rẹ̀ dáadáa, tó tọ̀ wọ́n lọ, tí wọ́n fi orúkọ Mọ̀jẹ́lẹ́wò tí wọ́n fi bá béèrè lọ́wọ́ Elédùmarè, a nígbàgbọ́ wípé Elédùmarè ló sọ wọn fún un. ẹ wá jẹ́ ká wò ó inú ọ̀rọ̀ yín nísìnyí, ẹ tún sọ wípé tí wọ́n bá tọ ẹni tó mọ̀ ọ́n dúdúdújú tó dúró tì í, tọmọ orúkọ tọmọ oríkì tá a kì Mọ̀jẹ́lẹ́wò ti fi fúnni ní tá a bá tọrọ. ṣé ó lójú àwọn tó mọ̀ ọ́n, ó lójú àwọn tó mọ Mọ̀jẹ́lẹ́wò, ó lójú àwọn tó mọ oríkì, ó lójú àwọn tó mọ orúkọ rẹ̀, ó lójú àwọn tó mọ tá a fi bọ́, àbí bò ní kí ni ìtumọ̀ àyè bàbá tẹ́ sọ yìí. ẹ ṣe olóòtú. ṣé kìí ṣe gbogbo ẹni tó wà nídìí pé Ọlọ́ṣun ni mí o, ènìyàn ọmọ ojúlẹ̀já rẹ̀ ni. ẹ ṣe olóòtú.
gbogbo ẹni tó wà nídìí Ọ̀ṣun òun kọ́ ni ọlọ́ṣun. òun kọ́ lọ lọ́ṣun. ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé ẹlẹ́gbẹ́ ni wọ́n tó sá sídìí Ọ̀ṣun. ok, ẹlẹ́gbẹ́ wà. ẹlẹ́gbẹ́ wà. ok. so ẹni tí ó bá mọ tó jẹ́ ọlọ́ṣun tòótọ́ ní títí òtítọ́ àti lódodo ó gbọ́dọ̀ mọ ohun tí Ọ̀ṣun ń jẹ tí jẹmọjẹlẹ́wù ó gbọ́dọ̀ mọ tí kò kí ń jẹ. tó bá fẹ́ tọrọ nǹkan ohun tí ènìyàn bá nífẹ̀ẹ́ sí ó lè yẹn fi gba tó bá fẹ́ lọ́wọ́ ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀. so tí èèyàn bá tọ ọlọ́ṣun tòótọ́ tó mọ̀ ìrọ́sẹ̀ náà wípé láyé òde òní àrọ́ndàrọ́ndà ti pọ̀ àrọ́ndàrọ́ndà ó ti pọ̀ àṣà àjẹ́ ń bẹ àwọn àìníṣẹ́ ó sọ mí dọlọ́ṣun ọlọ́ṣun ni kò sí gbogbo iṣẹ́ ló wà o gbogbo iṣẹ́ ni àrọ́ndà wà gbogbo iṣẹ́ ni àrọ́ndà wà kò ń ṣe iṣẹ́ irúnmọlẹ̀ nìkan so bí ààrẹ ṣe jẹ́ mi. ṣé Ọ̀ṣun bíbọ sótó mú níṣẹ́ pé nǹkan máa bèèrè kí ni iṣẹ́ rẹ o Ọ̀ṣun ni iṣẹ́ mi o ọlọ́ṣun ni mi sótó dúró pé kí ni iṣẹ́ tó ń ṣe mo ṣe sí Ọ̀ṣun ṣé ó tó bẹ́ẹ̀ ni àbí àìríkànṣe kan. ẹ ṣe olóòtú. torí àwọn oní ti ẹ̀sìn ìsìláàmù náà a máa sọ wípé àwọn àfáà kan á máa ní àwọn àfáà kan kí ni iṣẹ́ rẹ̀ yóò lè sọ pé iṣẹ́ àfáà ni mò ń ṣe a sì máa ń wọ àwọn kan máa sọ wípé àkọsí tí ń jẹ́ iṣẹ́ àfáà síbẹ̀ náà ló ṣe rí nídìí ti àwọn òrìṣà wa yìí àwọn ẹ̀sìn ìbílẹ̀ wa yìí. ẹ ṣe nínú ẹ̀sìn ìbílẹ̀ àwọn tí wọn ò mọ nǹkan kan ni wọ́n sọ pé ẹlẹ́bọ. ni wọ́n sọ pé ẹlẹ́bọ. bẹ́ẹ̀ni ẹ̀sìn ní Ọ̀ṣun tá a máa ń jọ́sìn tó ní ọjọ́ ìjọsìn tá a máa ń jọ́sìn. ó ní ọjọ́ ìjọsìn tẹ́ máa ń. Ọ̀ṣun ní ọjọ́ tí wọ́n máa ń bọ Ọ̀ṣun. kìkà kan bọ àkàn pé ọjọ́ kan pé ẹja wa bọ̀ Ọ̀ṣun ó ní irú. tí a bá fẹ́ gba ìjọsìn tá a fẹ́ jọ́sìn fún Ọ̀ṣun gbogbo ọjọ́ ọbádá. ọbádá. bẹ́ẹ̀ni. kí náà ń pè ní ọbádá bàbá torí àwọn tó wà tí wọ́n tán lọ. tí wọ́n máa tí wọ́n pè bẹ́ẹ̀ ọjọ́ ọ̀run. ọjọ́ márùn-ún. irú ọjọ́ ọ̀sẹ̀ rẹ̀ yẹn ó lè bọ́ sí Monday lónìí ó lè yìn ọjọ́ ajé ó lè jẹ́ eléyìí tí ń bọ̀ kó bọ́ sọ́jọ́ àlàmísì kò ní ọjọ́ kan pàtó ọjọ́ karùn-ún ni wọ́n máa ń ṣe ìjọsìn fún Ọ̀ṣun. nípa ìbéèrè yìí tí ẹ béèrè wípé tó tó mú ní iṣẹ́ ó tó mú níṣẹ́ o torí wípé tí mọ̀jẹ́lẹ́wù tí ò bá fi àyè gba iṣẹ́ ní fún ènìyàn tí ẹni yẹn bá ń ṣe iṣẹ́ mi kò lè rójútu ẹ. àwọn kan wà tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ làágùn kí wọ́n tó jẹun. so ẹni tó bá sọ wípé ọ̀lẹ ní í ṣe bó ṣe yé mọ́ àti bó ṣe gbọ́n mọ́ bí òye tiẹ̀ ṣe mọ́ ibi tó mọ̀ mọ́ ẹni tó dúró tì í ó mọ̀ wípé òun mọ tí òun gbà ní ẹ̀sìn ni kò kì í ṣe bí àwọn ènìyàn ṣe ń pè é. so ó tó dúró tí ó di díẹ̀ sí ni ó tó dúró tí o tí kì í sì já ẹni tó bá dúró tì tọkàntọkàn kò kì í já wọn nítàn mọ́. ẹja wa ìbéèrè tí ń béèrè yìí inú ọ̀rọ̀ yín náà ni ẹni ẹlẹ́gbẹ́ lòmíì tí ó pé Ọ̀ṣun ló wọ́n máa ṣe ló wọ́n máa bọ ló wọ́n dúró tì ẹlẹ́gbẹ́ yàtọ̀ sí ọlọ́ṣun ni ẹ bá ní sọ yàtọ̀. ẹ ṣe. ta lẹ́lẹ́gbẹ́ ta lọ́lọ́ṣun. eléré ọmọ ni wọ́n ń pè ní ẹlẹ́gbẹ́. eléré ọmọ. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ jẹ́ ká lò ó pé eléré ọmọ àwọn ni ẹlẹ́gbẹ́ emèrè ni wọ́n ń pè bẹ́ẹ̀. abẹ́ Ọ̀ṣun ni wọ́n wà. abẹ́ Ọ̀ṣun làwọn náà tún wà. bẹ́ẹ̀ ni kò sí ẹni tó máa jẹ́ ọlọ́ṣun tí ò kì í ṣe ẹlẹ́gbẹ́. kò
sẹ́ni tí ó jẹ́ ọlọ́sùn. bẹ́ẹ̀ ni tí ò sẹ́lẹ́gbẹ́. ok. eléèrè ni gbogbo ẹni tó bá ti jẹ́ ọlọ́sùn. lérè ọmọ. bẹ́ẹ̀ ni ibi tí a ti wá a lè lágbára níbẹ̀ jura wa lọ ní yàrá òkè. a lè ní agbára ń bẹ̀ ní yàrá òkè. ní yàrá òkè. ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá ti jókòó tì. ìdí tó jẹ́ kí n sọ wípé eléèrè ọmọ ẹlòmíín wà tó jẹ́ pé ẹlẹ́gbẹ́ ni ṣùgbọ́n Ọ̀ṣun ló máa gbé sókè kò ní gbé ẹgbẹ́ yẹn yóò gbé ẹgbẹ́ sí abẹ́ Ọ̀ṣun ni ó máa sọ pé ọlọ́sùn lòun. ìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni odidi àwọn òòṣà kan ní àwọn ẹgbẹ́ gangan fúnra wọn. òòṣà náà tún lé àwọn eléèrè ọmọ. àwọn eléèrè ọmọ wọn sá sí abẹ́ òrìṣà Ọ̀ṣun ni. so ìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ nìyẹn. látàyébáyé àwọn ìpínfẹ́ gbọ́ ẹlẹ́gbẹ́ ọmọ eléèrè ọmọ gbogbo ìgbàgbọ́ àwọn èèyàn kan nípa eléèrè ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ torí ẹ̀yin ẹ ti sọ lè sí wípé gbogbo ọlọ́sùn lẹ́lẹ́gbẹ́ eléèrè ọmọ tó túmọ̀ sí ẹ̀yin tẹ́ ẹ jókòó tẹ́ ẹ̀ ń táwọn wò gan ẹlẹ́gbẹ́ nìyí eléèrè ọmọ àwọn èèyàn ìgbàgbọ́ àwọn èèyàn kan ni wípé eléèrè ọmọ àwọn ẹ̀sẹ̀ dúró tí o tó bá jóbìnrin ni wọn àṣẹ fẹ́ o nǹkan kan náà máa ń ṣe o bẹ̀rù àwọn èèyàn máa ń lédè kan àwọn èèyàn máa ń bẹ̀rù eléèrè ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ kí ni ìròyìn lórí yìí. ẹ ṣe àwọn tó ń bẹ̀rù eléèrè ọmọ wọn tó bẹ̀rù. eléèrè ọmọ tó bẹ̀rù. eléèrè ọmọ tó bẹ̀rù. kí nìdí. ẹ ṣe eléèrè ọmọ lè pàyà ẹlẹ́kùn àtẹnifọ àtìgbà nígbàkúgbà ló lè pàyà ẹlẹ́kùn tí ò bá mọ̀ tu ṣùgbọ́n tó bá mọ títú rẹ̀ tí wọn ò fi ẹ̀sìn kí wọn ò fi fẹ́ yìí náà tí wọn ò fẹ́ fi tí ẹ̀sìn ti sọ wọ́n di bá mi wọn á gbàgbọ́ wọn. àwọn aláìmọ̀kànmọ̀kàn ni wọ́n máa ń sọ pé bọ́ọ̀ bá jẹ́ eléèrè ọmọ ẹlẹ́gbẹ́ ó ṣòro ó fẹ́. ẹgbẹ́ póríṣiríṣi o ẹgbẹ́ póríṣiríṣi ibi tí oníkálukú ti wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ lẹ́ẹ̀kan pé yàrá. ní yàrá tá a bá dé yàrá òkè àjọra wa lọ. so ẹlẹ́gbẹ́ míì ó sì í fẹ́ àwọn kan wà tí wọn ò ṣe é fẹ́ ní òtítọ́ àti lódodo àwọn kan wà tí wọn ò ṣe é fẹ́ ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n ṣe é fẹ́ pàápàá jùlọ ẹni tó bá fẹ́ ọmọ omi kákíkó oríire tó bá fẹ́ eléèrè ọmọ tó jẹ́ ọmọ omi kákíkó oríire tó bá mọ̀ tù dáadáa gbogbo tí bá fẹ́ yóò mọ̀ tó lọ́wọ́ òṣèré nìyí ìbá àjọkùnrin ìbá àṣọkùnrin ìbá àṣọbìnrin tí ò bá ti jẹ ìwọ̀ ó léèwọ̀ ẹlẹ́gbẹ́ ọmọ eléèrè ọmọ léèwọ̀ ó léèwọ̀ n tó ń kálukú gbọ́dọ̀ jẹ ó sọ̀tọ̀ọ̀tọ̀. ok tí eléèrè bá pé méjì ní ìsìn báyìí ká pé ẹ̀yin eléèrè ni yín èmi náà eléèrè ni mí ṣe ntí òfin kan náà ló dé wá àbí ó tó tọ̀tọ̀ pé ntí ẹ̀ gbọ́dọ̀ jẹ èmi náà gbọ́dọ̀ jẹ àbí òǹkálukú eléèrè ọmọ kọ̀ọ̀kan ló ní èèwọ̀ tiẹ̀. ẹ ṣé olóòtú. yes sir. àjùra wa lọ. ẹtẹnumọ́ sàtẹnumọ́ àjùra wa lọ. àjùra wa lọ ti jàkadì kọ. àwọn àgbàlagbà wọn á ní ẹja ń jẹja. ẹja lè jáde ń sẹ́ra. ẹyẹ a máa gbẹ́yẹ nítorí. kábíyèsí. so èmi ò lè sọ wípé tí mò ń ṣe lélẹ́rìí ọmọ kejì mi máa ṣe tó bá ṣe ó lè má succeed. so mo gbọ́dọ̀ ṣe àwárí ara mi. ẹlẹ́rìí ọmọ gbọ́dọ̀ ṣe àwárí ara ẹ̀ tó bá ti ṣe àwárí ara ẹ̀ ni ò ní jẹ́ ọkọ lẹ́lẹ́dùmarè kò ní kọlu òòṣà tó gbé dání ni ò ní kọlu àlámọ̀rí títí ẹ̀ gangan ìgbésí ayé ẹ̀ ni ò ní dàgbésí ayé ẹ̀ wò so mi ò gbọ́dọ̀ sọ wípé ntí táyé jẹ káyìndé náà gbọ́dọ̀ jẹ nínú ẹlẹ́gbẹ́ ọmọ àjọra wa lọ eléèrè ọmọ. so bí àwọn yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ̀sìn tó túmọ̀ sí pé èèyàn ńlá ni mo jókòó tì tó jẹ́ pé èèyàn ńlá ni mo ń fọ̀rọ̀ wá lẹ́nu wò. Elédùmarè ní ńlá o Elédùmarè ló tóbi. ẹ jẹ́ ká wá wò báyìí òòṣà Ọ̀ṣun já padà sí Ọ̀ṣun kí ni a fi bọ Ọ̀ṣun nílẹ̀ Oòduà nílẹ̀ Yorùbá kí la fi bọ. ẹ ṣe
ohun tí a ń lò láti fi bọ Ọ̀ṣun tí a bá fẹ́ bọ Ọ̀ṣun a máa ń lo ká bẹ̀rẹ̀ látòrí tí a bá fẹ́ fún ní ẹ̀jẹ̀ a máa ń lo abo adìyẹ a máa ń lo ewúrẹ́ láti fi bọ Ọ̀ṣun. ẹ̀dùn náà ẹ̀dá fẹ́ lo ẹ̀jẹ̀ ṣé bí funfun la mọ̀ Ọ̀ṣun sí gbogbo bí tá a dúró sí yìí funfun ni ẹ̀yin náà wò ó funfun ni ẹ sì ẹ̀ ń dákọ̀ ẹ̀jẹ̀ bóòlù yẹn sì jẹ́ bá ní là á. ẹ ṣe tá a bá ti pa ẹran síta fún un ó máa ní àwọn tí a máa yọ níbẹ̀ a ò gbọ́dọ̀ ó ní bá a ṣe máa ṣe torí gbogbo asọ̀kọ́lá sálọ ẹ ṣé bàbá ẹni lè lo ewúrẹ́ ẹ lè lo adìyẹ ẹ já tẹ̀síwájú. a máa ń lo èkuru funfun a máa ń lo òrí a máa ń lo oyin a máa ń lo ẹ̀wà tá a máa ṣe ní wóró a máa ń lo ẹ̀gúsí òsíkí àtẹ́ kí ni já tẹ́ torí àwọn tó ń wò wá tó ń gbọ́ wá lókè. àtẹ́ ni ọbẹ̀ tí a sè tí ò ní iyọ̀. tí ò ní iyọ̀ só lè lépo. kò lè lépo òrí ni a fi máa ń ṣe epo rẹ̀. òrí lẹ́ fi ṣe epo ọbẹ̀. bẹ́ẹ̀ni òrí la fi máa ṣe epo rẹ̀. a máa ń lo yánrin. ẹ̀fọ́ yánrin. bẹ́ẹ̀ni a máa ń lo ẹ̀kọ fún ẹlẹ́kọ̀ọ́. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. obì ọtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni ẹ fi bọ Ọ̀ṣun. la fi ń bọ Ọ̀ṣun. ṣé Ọ̀ṣun ní èèwọ̀ pé wọ́n ṣe Ọ̀ṣun rèé o nítòsùn gbọ́dọ̀ jẹ́ rèé o níta gbọ́dọ̀ ṣe tí bá ń bọ Ọ̀ṣun tí ò gbọ́dọ̀ ṣe rèé o tó ní. Ọ̀ṣun léèwọ̀ Ọ̀ṣun léèwọ̀ ẹni tó bá ń bọ Ọ̀ṣun kò gbọ́dọ̀ bu omi láti inú Ọ̀ṣun rẹ̀ kó lọ fi dáná. láti inú ìkòkò òòṣà rẹ̀ kó lọ fi dáná kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. kò gbọ́dọ̀ ta epo pupa sí inú ìkòkò Ọ̀ṣun rẹ̀ kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ṣé bàbá tó akí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáńláyé lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ ojú tẹ̀ fi ń gbọ́ wá kò ní di bàbá tí àtijọ́ ṣe ìtàkùrọ̀sọ tá a ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò látàárọ̀ nípa òrìṣà Ọ̀ṣun òun náà ni bàbá olóyè Ìfákúnlé Ọláìtàn Mọ́sẹ̀rù tìlú Ìkòyí tí wọ́n tún jẹ́ olómi tútù nílùú Ìkòyí bàbá ẹ ṣé ẹ kú ohùn látàárọ̀ ara àwọn tí wọ́n ń wò wá lókè òkun káàkiri àgbáńláyé tí wọ́n máa wò wípé kí tó sọ yẹn ẹ jẹ́ kí n tún béèrè báyìí wípé bó ni èèyàn ṣe bó l'Ọ̀ṣun ṣe ya síyàn bó lo èèyàn ṣe mọ̀ wípé ṣé èsì pé ó yẹ kí n bọ̀ Ọ̀ṣun báyìí ṣé kìí ṣe pé ó yẹ kí n ṣe nǹkan kan Ọ̀ṣun ń pè mí àbí bó lèèyàn ṣe mọ̀ tọ́ṣun bá ya síyàn ṣé èyí ó rí lójú àlá ni ṣé ṣẹlẹ̀ kan ní ó ṣẹlẹ̀ síyàn ni àpẹẹrẹ wo lèyí ó rí. ẹ ṣe tí Ọ̀ṣun bá ya síyàn tàbí ó yẹ kéèyàn lọ jókòó tàbí ó yẹ kéèyàn ní Ọ̀ṣun nílé èèyàn máa ń rí látọjú àlá nípa àlá tó bá lá torí àwọn kan wọ́n nígbàgbọ́ pé àlá gọ̀ ṣùgbọ́n àwa kan nígbàgbọ́ wípé àlá ò gọ̀. àlá ò gọ̀. ohun tí yóò bá ṣẹlẹ̀ Elédùmarè máa ń fi hàn ẹlòmíì látọjú àlá ẹlòmíì máa ń rí látọjú àlá nípa ìrìn àjò tí wọ́n bá ń mú rìn lójú àlá tó bá wá jáde lọ sọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n á jẹ́ kó mọ̀ wípé àfi kó lọ ṣe nǹkan báyìí kó lọ ṣe nǹkan báyìí àfi kó lọ bọ̀ Ọ̀ṣun ẹlòmíín wà tí wọ́n máa ní kó lọ bọ́ ni tí ò ṣe pé kó ṣẹ. ókè bíbọ yàtọ̀ sí ṣíṣẹ́ ẹjọ́ àdìlá méjèèjì bàbá. ẹ ṣe bíbọ ni kí èèyàn ka ohun tí mo ti kà síwájú sílẹ̀ wípé lọ fún Ọ̀ṣun lóúnjẹ tí jẹ lọ fún ni tó fẹ́. lọ fún ni tó fẹ́. bíbọ nìyẹn. ẹlòmíín lọ sí Ọ̀ṣun
òun ni wípé ó gbọ́dọ̀ ní ìkòkò ooru Ọ̀ṣun nínú ilé. èèyàn bá jẹ́ gómìnà tó bá ya síyàn lọ́sẹ̀, èèyàn bá já rẹ tó bá ya sí pé kó lọ ṣẹ́, èèyàn bá jọ́ga léṣẹ́. ìyẹn ò sọ wípé kó máa fi ṣiṣẹ́, ìyẹn ò sọ wípé bí wọ́n ṣe ní kó lọ ṣẹ́ Ọ̀ṣun ọwọ́ aṣọ ẹ̀dọ̀ lọ́sùn kọ́ máa fi ṣiṣẹ́. No, ohun tó kàn tí wọ́n bá ti bá ẹ ṣẹ́ bó o sì máa ṣe tí gbogbo ọ̀nà rẹ fi máa là, tí gbogbo ọ̀nà tó ti dojúrú tó bá máa là, wọ́n á ṣàlàyé fún ẹ. Tó bá ti jí o, bóyá kó lọ sídìí ìkòkò rẹ o, kó lọ wúre, kó dẹ̀ ṣe báyìí, kó ṣe báyìí, kó ṣe báyìí, kó ṣe báyìí, wọ́n á sọ gbogbo ìrìn àjò tó bá máa rìn. Ó yàtọ̀ sí ẹni tí ó ń rí wípé kó lọ jókòó tì. So ṣiṣẹ́ ó yàtọ̀ sí bíbọ. Wọ́n rí lójú àlá nípa ìṣàwárí ara ẹni, nípa ètò àdúrà káàkiri láti rí ojútùú sí ọ̀rọ̀ ayé ẹni. Wọ́n lè sọ fún un níbi tó bá rìn sí láti pé àfi kó lọ ní Ọ̀ṣun nílé, àfi kó lọ jókòó Ọ̀ṣun, àfi kó lọ bọ Ọ̀ṣun ní tó ń béèrè tó máa tó lọ́wọ́. Ọ̀tọ̀ ní bíbọ, ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní ṣiṣẹ́. Ẹ ṣé bàbá, ẹ jẹ́ wá wò ó, ara wọn tó wà nílẹ̀ òkèèrè tí wọ́n wà lókè òkun káàkiri àgbáláyé, kódà ara ẹni tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà gan tí ó mọ̀ wò wípé tí ó ti mọ rántí bá a ṣe ń sọ yìí pé òun ti rí nǹkan báyìí, wọ́n ti sọ nǹkan báyìí fóun rí, ṣùgbọ́n tí ò láǹfààní, tí ò mọ ibi tí ó yà sí láti ìgbà kan ti sọ fún, tó ti gbọ́, tó ti rí fúnra rẹ̀ gan. Ṣé èèyàn lè báyàn ṣẹ́ Ọ̀ṣun àbí èèyàn lè báyàn bọ Ọ̀ṣun téèyàn ó bóyá èmi wà ní ìlú Abidjan, bẹ́yìn ṣe wà nílùú Ìkòyí yìí tẹ́ ẹjọ́ lọ́sùn tẹ́ mọ̀ nípa rẹ̀, ṣé mo lè pè yín láti ti bá wà pé ntọ́sẹ̀lẹ̀ sí mi tán ní ṣe rí pé kẹ́ bá mi ṣe, àbí dandan ni kí n wà ńbẹ̀, kí n fojú ara mi rí, kí n wà ńbẹ̀, kí n dúró tì í nígbà tó bá ń ṣe. Ẹ ṣe olóòtú, à ń bá yẹn bọ̀ Ọ̀ṣun látọ́ wà nílùú òkèèrè, kò ń ṣe dandan kó wà pẹ̀lú wa, torí wípé atẹ́gùn ló ń bá rìn. Ohun tí a fẹ́ ṣe fún un kò ń ṣe tó máa rí, tèmi náà máa rí, yàtọ̀ sí ohun tí a mú lọ síbẹ̀. Ìpèsè yẹn ni ẹni tá à ń bá ṣe máa rí. Àwa tí à ń bá ṣe, a ò lè fojú rí tí à ń fún. Ọ̀sẹ̀ tó rọ́ lọ́hùn, ta ló lélẹ̀ máa rí? Kò sí o. A sì ń bẹ̀ ẹ́, ó sì ń gbọ́. Ìgbàgbọ́ wa ló ṣe pàtàkì. Tí ènìyàn bá ti mú ìgbàgbọ́ ẹ̀ dání, wípé ohun tí wọ́n bá mi ṣe yìí, ó ti ń rí bẹ́ẹ̀ náà ni ó máa rí o. Bẹ́ẹ̀ ni ó máa rí. À ń bá èèyàn bọ́, kò sílùú téèyàn lè wà tá a lè bá bọ́ Ọ̀ṣun, tí ó sì jẹ́ wípé tá a bá ti ń bọ́, ohun tí ó ti torí rẹ̀ bọ́ yóò sì máa rí ìyípadà sí dáadáa níbikíbi torí ọ wà, torí wípé atẹ́gùn ni. Ohun tá à ń sọ jáde kò sẹ́nikẹ́ni tó rí, ṣùgbọ́n sàǹdà ni ó sì ń jáde. Nǹkan ní ti ń wá. Bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè sọ wípé ibi tọ́rọ̀ ti ń wá nílé yìí. Ọlọ́run tá a lẹ̀ ń ké pè Elédùmarè yìí kò sẹ́ni tó rí rí, dúdú ni o, funfun ni, pupa ni o, kò sí ẹ̀dá dámọ̀ kan torí Elédùmarè yìí. A sì ń bẹ Ọlọ́run, Ọlọ́run sì ń gbọ́, à ń ké pè ó sì ń gbọ́, àdúrà sì ń gbà. Sọ̀rọ̀ nípa ìdílé kò sí pé dandan béèyàn ọba sí ń bẹ̀ kò ṣeé ṣe. Ẹ ṣé bàbá, ṣé tọlọ́mọdé nìkan wá ní Ọlọ́ṣun mọ̀ ni, àbí gbogbo ìṣòro tàbí téèyàn bá fẹ́, gbogbo téèyàn bá fẹ́ lókè pẹ̀ ni ó lè béèrè lọ́wọ́ Ọ̀ṣun, àbí tọlọ́mọ nìkan tó rá ọlọ́mọ àmọ̀pọ̀ ọlọ́mọ yọyọ lọ́ṣun, ṣé tọlọ́mọ nìkan ni àbí bó ló sì jẹ́? Ẹ ṣé olóòtú, yáà mi ọ̀sẹ̀ gẹ̀ẹ́sì alágbólódò aládékojú ẹ̀bọra tí gbénú mi, àrògìdìgbà lálẹ́ odò, kò rí bẹ́ẹ̀ o. Gbogbo téèyàn bá béèrè lọ́wọ́ ẹ̀ pátá Elédùmarè máa ṣe. Kò sí téèyàn béèrè bóyá èèyàn wà lọ síwájú ni, iṣẹ́ rẹ̀ dojúrú ni, ó ń wọ́ ọmọ ni, kò sí àìsàn tí omi òwò. Ok, bóyá àìsàn kan náà ní kò sí àìsàn tí omi òwò. Kò sí àìsàn kò sí irú
lásìgbò tàbí ká sọ wípé àbèlò tàbí nǹkan kan aburú kan tí ń bẹ lára ènìyàn tí omi ò wò. Agbára omi pọ̀. Agbára omi pọ̀. Agbára omi pọ̀. So kò sí nǹkan kankan téèyàn tọrọ tó fẹ́ tẹ́lẹ̀ máa lè ṣe láti pàṣẹ Ọ̀ṣun. Ẹ̀sìn bàbá kí n tó máa lọ kí n tó yọ̀dá yín torí mo rí pé àlejò ti ń dúró dè yín ẹ jẹ́ ká wá wò ó sí Ọlọ́sùn àmọ́ jáwé àmọ́ jégbò àbọ̀tọ̀ ni àbí àyàbọ̀ ni ẹ bá ní là bàbá bá ní ṣàlàyé yẹn. Ẹ ṣe Elédùmarè dá ewé àtegbò fún lílo ọmọ ẹ̀dá Ádámù. Ọlọ́sùn ń já ewé torí tí a bá lọ já ewé nígbà míì tó bá jẹ mọ́ ká gbó gbọ́ oríkì ìyá mi ni. Ẹ jẹ́ àgbọ̀ bàbá ẹ bá ní kíká tó lọ náà. Ó ní alágbolódò tá a bá gbo àgbo náà ni a máa gbo ewé tó bá jẹ mọ́ pé ká gbo ewé tó jẹ mọ́ ibòmí náà láti gbó àṣà ní gbó ní kùrùgbẹ́. Omi náà láti fẹ́ mú jáde. Omi náà láti fẹ́ mú jáde nínú ẹ̀. Tá a bá fomi gbo ewé omi náà la fẹ́ mú jáde láti àtàrà ewé sínú omi again láti tán ìwòsàn tí a fẹ́ kó ṣe bó sì jẹ́ nìyẹn. Tó túmọ̀ sí pé Ọlọ́sùn a máa jáwé ọ̀tá wọn kan máa ní gbọ́ Ọlọ́sùn tí lè máa tó ń jáwé tó ti lè máa tó ń jágbó tó ti lè máa mọ́ máa gúnṣẹ́ máa ṣe gbá máa ṣàwó bó kí lẹ lè rí sọ sílé yìí ṣá kí ni èrò yín bàbá dáwà ń gbọ́ ni o. Ẹ ṣe èrò tèmi ni wípé ibi tí ọgbọ́n oníkálukú mọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tí ọgbọ́n ti wọn àti òye tí wọn ibi tó dé òní wọn fi ń sọ̀rọ̀ ibi òye wọn dé ni wọn fi ń sọ̀rọ̀. Bàbá ń yọ̀ǹda yín láìpẹ́ ṣùgbọ́n ara àwọn tó jẹ́ pé wọ́n ti ná gbàrà wọ́n ti ná gbòòrò wọ́n ti lọ bí tó jìn wọ́n ti lọ ẹsẹ̀ kò kú kúrò ọjọ́ ti lọ lójú lórí wọn gan tó ákàtà rèé pé wọ́n ti dọlọ́sùn o ó ti jókòó tọ̀sùn o ó ti ní kíní Ọ̀ṣun lé o kí lẹ rí sọ sílé yìí ṣe àṣà jẹ àbí ṣé ó ń dásìkò tí èèyàn gbọ́dọ̀ pé Ọlọ́sùn lòun. Ẹ ṣe kò ní àsìkò tàbí ìgbà tí ẹnìkan lè sọ wípé Ọlọ́sùn ni òun. Ẹnikẹ́ni ní àsìkò tí irúnmọlẹ̀ bá yọ sí ènìyàn tàbí irúnmọlẹ̀ pé ìgbà náà ni ó tó máa dáhùn. Ẹlòmíì á pè ní àárọ̀ tó bá lọ máa dọ̀sán ó ń dára rẹ̀ láàmú ni. Ẹlòmíì ọ̀sán la fi pípé tiẹ̀ sí ẹlòmíì alẹ́ la fi ìpè tiẹ̀ sí. So àsìkò tí Ọlọ́run tí Elédùmarè bá fi ìpè oníkálukú sí ló máa dáhùn. Kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí. Kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé ọjọ́ orí tí lágbájá ṣe gá tí lágbájá ṣàwò ni. Àsìkò tí ìpè oníkálukú bá dáhùn ló máa dáhùn sí ìpè rẹ̀. Ẹja tó wá wò ó ṣe torí bẹ́yìn jọlọ́sùn tó túmọ̀ sí pé ọmọ yín náà gbọ́dọ̀ jọlọ́sùn ni. Ó ti o ibi tí èmi ti yàn nǹkan ni ọmọ tèmi ti yàn o tí tèmi lè mi sọ o èmi ò sọ tẹlòmíràn. Ní òtítọ́ àti lódodo àwọn kan ní ìgbàgbọ́ wípé ohun tí àwọn bá ń ṣe lọ́mọ àwọn gbọ́dọ̀ ṣe. A sì ní pè ní a sì ní ó. Tó sì jẹ́ wípé Ọlọ́run má jẹ́ ká dayé ọmọ rú. Àmín o. Ibi tí Táyé ti yan rí Káyìndé ò yàn níbẹ̀. Ìpè wa ò papọ̀. Bí mo ṣe jẹ́ Ọlọ́sùn yìí tí ọmọ mi bá jẹ́ tó bá lóun fẹ́ lọ sí ìjọ alálàáfáà lálàáfíà Elédùmarè ó sọ dé. Tó bá jẹ́ pé ìjọ alátẹ̀wọ́ lọ́mọ mi bá lóun fẹ́ lọ dáadáa ní ọmọ dé torí wípé Ọlọ́run kan náà ní gbogbo wa jọ ń sìn. Ọlọ́run ò pé méjì. Ẹ̀yin náà gbà pé Ọlọ́run wà. Lẹ́yìn Ọlọ́run ló tó kù. Ẹ̀yin náà gbà. Lẹ́yìn Ọlọ́run ló tó kù. Ohun tá à ń sìn tá a pè ní òrìṣà tá a pè ní ẹ̀sìn yìí ṣe bí Ọlọ́run là ń sìn láti àtàrà rẹ̀. Àwọn mùsùlùmí wọ́n ní ànábì Muhammad sallallahu alaihi wasallam
ànábì ò kì í sọ Ọlọ́run ṣùgbọ́n wọ́n ń sin ànábì wọ́n ń sin Ọlọ́run láti àtàrà ànábì. Àgbọ́yé ni ká jẹ́ kó. Bẹ́ẹ̀ náà ni àwọn òrìṣà yẹn ṣe rí. Bẹ́ẹ̀ náà ni àgbọ́yé ni ká gbà láàyè. Àbájọ tá a fi pè ní irúnmọlẹ̀. Irúnmọlẹ̀ ni wọ́n jẹ́ sólódùmarè. bẹ́ẹ̀ ni àgbọ́yé ni ká gbà láàyè. Ohun tí ò bá yé wa ká béèrè lọ́wọ́ àwọn tó jù wá lọ tó tún ní ìmọ̀ jù wá lọ kí wọ́n ṣe lálàyé fún wa. Àwọn tó ń wò wá wọ́n ti gbádùn yín dáadáa. Ẹ jẹ́ àwọn ọmọ ìlú látọ̀rí àwọn àlejò tí wọ́n ń dúró dè yín ká má bàa gba àsìkò yín púpọ̀. Ẹ bá ní dárúkọ yín lẹ́ẹ̀kan sí i mọ́kẹ́ tó dárúkọ yín ẹ bá ní fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta torí àwọn tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wọ́n fẹ́ ní ìbéèrè kan tí àwọn náà fẹ́ béèrè. Ẹ bá ti wá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta ẹ bá ní pè lẹ́ẹ̀mejì kẹ́ wá bá ní dárúkọ yín àti ibi tí a ti bá yín sọ̀rọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lọ báyìí pé 08056908534 ọ̀kan nìyẹn. WhatsApp number mi 09131694626. Ẹ ti gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ látẹnu bàbá olóyè Ìfákúnlé Ọláìtàn Mọ̀sẹ̀rò tìlú Ìkòyí Ọ̀ṣun, ọba olómi tútù tìlú Ìkòyí. Títí ìgbà míì tí a tún pàdé lórí ìkànnì yìí tá a tún lọ sílùú míì láti lọ ṣe àwọn ìwádìí tuntun láti mú wá fún yín. Ire àtayọ̀ kò ní tán nílé gbogbo.